ọ̀pọ̀lọpọ̀ yẹn kàn máa ń gbọ́ àsàmọ̀rọ̀ tí wọ́n sọ pé ọ̀gẹ̀gẹ̀ ti dé, igi àgùnlà yẹn tó bá gẹ̀gẹ̀ igi ọ̀là lógún wọn àmọ̀ túmọ̀ rẹ̀. Mo fẹ́ sọ fún lónìí pé ọ̀gẹ̀gẹ̀ dán sọ yìí igi kan ni. Báwo ni igi yẹn ṣe rí? Igi tán pè ní igi ọ̀gẹ̀gẹ̀ leléyìí. Wọ́n ṣe àfiwé igi yìí torí pé ó jọ igi ẹ̀gẹ́ pákí tá máa ń jẹ. Tẹ́ bá wo ewé rẹ̀ ẹ rí i pé kò sí yàtọ̀ láàrin ewé rẹ̀ àti ewé igi ẹ̀gẹ́, ṣùgbọ́n kò kì í ṣe igi ẹ̀gẹ́, àfiwé náà ṣe. Wọ́n wá sọ pé ọ̀gẹ̀gẹ̀ dé igi àgùnlà yẹn tó bá gẹ̀gẹ̀ igi ọ̀là lógún. Tá bá wo igi yìí á rí i pé igi tó kò ṣe igi tó lẹ́yìn débi pé yẹn lè rí gùn. Àwọn àgbàlagbà wá sọ wípé n tó bá fi wá lè mú yàn ṣe sùúrù láti lè gun igi ẹ̀gẹ́ tí èyàn ò dẹ̀ ṣubú, a jẹ́ pé kò sí irú nǹkan tó lè tóbi láyé ọ̀hún. Kò sí bí ìṣòro ọ̀hún ṣe lè wù kó le tó, èyàn á borí ìṣòro yẹn ni. Ẹ lu ọ̀rọ̀ yìí kẹ́ fi máa ṣòdiwọ̀n ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà yẹn tó bá gẹ̀gẹ̀ igi ọ̀là lógún. Ṣe àwòkọ́ṣe igi ẹ̀gẹ́ bó ṣe lè wù kí ìṣòro rẹ̀ kó nípọn tó, o sì lè borí rẹ̀. Ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà, ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ẹ ṣé.